ta lè proud of Ìbà Gani Adams fún nílẹ̀ Yorùbá sẹ̀ ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ wo bó ṣe gọ́sìpù nípa Sunday Igboho wọ́n gọ́sìpù nípa chief of staff wọ́n gọ́sìpù nípa president Bola Ahmed Tinubu wọ́n ṣe òfófó ọ̀rọ̀ ẹ̀yìn òun ló jẹ́ kẹ́nu yín gùn bọ̀dọ̀bọ̀dọ̀ bí òkú ṣòkòtò. ìbéèrè ni mo béèrè o ẹ̀yin OPC ẹ má gbọ́ o ṣé bàbá ò ti wọ one chance báyìí àfi kí wọ́n máa rí ẹjọ́ ẹlẹ́jọ́ òfófó ọ̀rọ̀ lọ́rọ̀ òun nìyẹn Esabod ṣe pè yín lẹ́lẹ́nu tìṣú tí agbóṣe bàbá yẹn ṣe sọ ẹni wọ́n ṣe máa Esabod ti rẹ́pọ̀ yìí rìnrìn tó wọ́n tún describe ẹ̀pọ̀ yìí náà Ìbà Gani Adams ẹ wá sọra yìí di wọ́n ti tòjébo ló ṣàlọ́wọ́ pé ẹni tó máa bọ wàláì Fúlàní máa bá yín bọ dànù Ìbà Gani Adams you are a disgrace to Yoruba land ẹ wo bó ṣe fún Ìbà Gani Adams jẹ gbogbo ayé bẹ̀rẹ̀ tí wọ́n bá ṣe rí Gani Adams báyìí pé ọ̀lẹ́ni lógún ojú màrí bàbá kẹ̀. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. Yẹ́díkẹ́ ti jáde tán fún Ìbà Gani Adams lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá ni ó ní ó yẹ kí Ìbà Gani Adams kó ti jáde tán fún ọmọ Yorùbá kó sì dúró fún ọmọ Yorùbá ó ní nígbà tí Trump wá sọ wípé òun bọ̀ ó ní ṣe lẹ̀rú bà Ìbà Gani Adams débi pé wọ́n fẹ́ẹ́ lè máa tọ̀ sí ṣòkòtò débi ẹni tá a fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó sọ pé ó dìgbà tí Aláàfin Ọ̀yọ́ bá tó sí ogun fáwọn tóun tó máa lọ sógun ó ní chance náà ni pé kì í ṣe pé kí Ìbà Gani Adams lọ jagun ó ní gẹ́gẹ́ bí ẹni tá a pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò ó gbọ́dọ̀ jẹni tó lè dúró ti ọmọ Yorùbá tógun bá dé bí bó tilẹ̀ ṣe ogun tàbí ní tí ìbàjẹ́ Ìbà Gani Adams ó ní ojú pátápátá gbà ní bàbá ó ní ẹni tá a rò pé ó jẹ́ àgbàlagbà tó lè dúró ti ọmọ Yorùbá nígbà tógun bá dé ó ní àwọn náà ni wọ́n wá di pé wọ́n ń ṣe bí ọmọdé ó ní àṣé Ìbà Gani Adams tiẹ̀ fúyẹ́ báyìí ẹ wo ọ̀rọ̀ pọ̀ tí Lady K sọ nípa Ìbà Gani Adams tọ̀ bọ́bá jẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá abiyẹ́ tí jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ wá fẹ́ kẹ́ ẹ tẹ̀ síbẹ̀ ẹjọ́ abẹ̀yìn ni o ẹ wá má gbàgbé láti tẹ aago tí bẹ̀lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ìkànnì tẹ́ wà náà ní Yorùbá Parapọ̀ TV ẹ̀já share ètò ọ̀hún ẹ̀já kọ́mẹ̀ntì lórí ẹ̀ ẹ sì jẹ́ ká like ẹ̀ ẹ̀já pé kó délé káwọn èèyàn tún gbọ́ ohun tí Lady K tún sọ nípa Ìbà Gani Adams ẹ̀já máa bẹ́tò ọ̀hún bọ̀. nígbà tá a sọ wípé ogun ti wà nílẹ̀ Yorùbá Ìbà Gani Adams sọ wípé Aláàfin Ọ̀yọ́ ló lè ṣí ogun fún àwọn wá ń pariwo wípé Aláàfin ò ṣígun fún yín nígbà tó wà láyé nígbà tí Aláàfin wà láyé ogun tá à ń fèsì sí kò tó ìta fèsì nígbà yẹn àbí bọ́lá ifẹ́ sọ ìta à ń fèsì ní sí ó pọ̀ ju tá à ń fèsì nígbà yẹn lọ sorry ogun tá à ń fèsì ní sí ó pọ̀ ju ogun ìgbà tí Aláàfin Ọ̀yọ́ wà láyé nísìnyí t'Aláàfin Ọ̀yọ́ ti kú ẹ bá wá nǹkan ṣe sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ má bọ̀wọ̀ wá níran ẹ má dágunlá Ààrẹ Ìbà Gani Adams sọ wípé ẹnu wa ń rùn àmọ̀ràn sọ àwọn ọmọ OPC bọ́ síta wọ́n bẹ̀wò lẹ̀ wọ́n gbá pẹ̀rẹ̀ wọ̀ àṣeṣe lọ́lọ́wọ́ bá yé sún ẹ̀sìn Gani Adams sọ́jọ́ iwájú Lady K ṣọ́rẹ́ o ṣọ́rẹ́ tún ti bẹ̀rẹ̀ o Lady K tún ti bẹ̀rẹ̀ o wá tún wá fún ẹ o ẹnu mi yìí ẹyẹ yọ bàbá tẹ̀ bá wá fún mi jẹ́ sọ tẹnu mi náà Ọlọ́run bá Ìbà Gani Adams ó bá sún ẹlẹ́yà àti ẹ̀sìn wọn Ọlọ́run bá wọn sún síwájú ó ti wá déwájú ibi tí ẹ̀sìn àti ẹlẹ́yà wọn wà báyìí àwọn blọ́gà àwọn blọ́gà wọ́n wá ní kí Ìbà Gani Adams fòkó níṣó nítorí Fúlàní pa wá nílẹ̀ káàárọ̀ ojíire ṣé Gani Adams ò tí wọ́n wá ń chance báyìí ìbéèrè ni mo béèrè o ẹ̀yin OPC ẹ má gbọ́ o ṣé bàbá ò ti wọ one chance báyìí because dragging pọ̀ o nígbà yẹn náà táwọn á sọ kò sórúkọ tẹ́ẹ̀pì wá tán a ní ẹ ṣe ohun tó tọ́ tó yẹ lásìkò tó níyì ẹ ṣe tó kẹ́ má padà wá ṣe tó ẹ ní àfọkàdìṣò ẹ wo bó ṣe fún Ìbà Gani Adams jẹ gbogbo ayé bẹ̀rẹ̀ tí wọ́n bá ṣe Gani Adams báyìí pé ọ̀lẹ́ni lógún ojú màrí bàbá kẹ̀ gbogbo ayé ti bá ṣe Gani Adams o wípé ọ̀lẹ́ lógún ojú ni wọ́n o èyí pọ̀ ẹ jẹ́ play video kẹ́yìn náà kọ́kọ́ wá fetí aráyé gbọ́ tẹ́ bá gbọ́ wòtòwòtò tó gbásíkè tó bá dẹ̀ sí ẹlẹ́yà ìpọ̀
ìjọ wo bíbá iná bàbá Esabod bọ́ta bàbá náà bẹ̀rẹ̀ sí ní sọ lórí Gani Adams. Ó lẹ́tìkẹ́. Ohun tí ibà Gani Adams wà fún ibà ò ṣe. Ohun tí ibà wà fún ni wípé kó dìde ìgbènijà fún àwọn ọmọ Yorùbá, kó fèsì ọ̀tá ilé ọ̀tá òde, kó ṣẹ́gun wọn, nítorí pé kí ni iṣẹ́ tó gbélé wọn lọ́wọ́ nìyẹn. Ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ kí ni ibà Gani Adams ṣe? Àlọ́wọ̀ tó wà lẹ́yìn àtàbára lẹ́ àtàbára oko. Everybody ma learn. Mo kàn fẹ́ kí gbogbo ẹ̀yin olówó ọlọ́lá ọlọ́rọ̀ ìlú Nàìjíríà kẹ́mọ́ kíní kan wípé ọ̀run máa wọ́n ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan. Gbogbo wa lájọ máa jẹ breakfast ikú Fúlàní. Ẹ wá bá mi gbọ́ fídíò yìí ẹ jọ̀ọ́. Ẹ má rẹ́rìn púpọ̀ o, because ẹ̀sìn yẹn pọ̀. Tó bá sọ wípé èyí ò ní ṣe ẹ̀sìn mi mọ̀, wàláì. Èyí tí Ṣèyí Fisáyọ̀mí, yes, mo fẹ́ rántí orúkọ ẹni yẹn ni. Ṣèyí Fisáyọ̀mí tó fi bá Gani Adams ṣe yìí. Ó tó kí bàbá dẹ̀ ṣẹ̀sìn kọ́ máa ṣẹlẹ̀ yàwó láyé wọn. Ẹ̀sìn yẹn pọ̀, ẹ wá mọ tó dùn mọ́ mi nínú. Àwa tá jẹ́ Yorùbá nation, àwa bá ibà Soko lọ́kọ̀ọ́, àbá wọn sọ àìmọye mítì níbi nígbà yẹn lọ. Zoom meeting tó máa pe ibà sí tí mo máa wà bẹ́ẹ̀ nígbà yẹn lọ ní kì í ṣe sí mọ́ o. Tí bá máa sọ wípé strategy la máa lò, ọ̀rọ̀ tó wà lẹ́ strategy ló need. Kò gba kólekólekóle àfi tí èèyàn bá fẹ́ ṣẹ̀wọ̀ ìjọba, àfi tí èèyàn bá fẹ́ rógun ìjọba. Nísìn ibà ẹ bá rógun Fúlàní, ẹ tún wá rí ogun blogger, ó wá kù bẹ́ẹ̀ ṣe fẹ́ bọ́ bẹ́ẹ̀. Nítorí bá ṣe gbọ́ ni wípé àwọn tó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ọmọ ẹrú ni wọ́n mọ̀ mú ni nítorí pé wọ́n rí pé ìwọ ọmọ ẹrú yóò strong. Òun ló ṣe lọ fi sẹ́nu bodè pé tógun bá ti ń bọ̀ á lè tètè máa fèsì wọn báwọn jà lọ kí gbogbo ìlú tó gbáradì tán. Ṣùgbọ́n ọmọ ẹrú tì sí yìí ṣe ló bọ́ bá ṣe competition ló lòun ju ọba lọ. K'Elédùmarè ṣàánú wa. Ọmọ ẹrú tó wá ju ọba lọ, ó wá bẹ̀rẹ̀ sí ní jẹ gbàsìgbò sí. Tẹ bá gbọ́ wípé ẹ̀sìn olóró òbó, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ibà ẹ má bínú o, mi ò bú yí o. Mo kàn ń sọ̀rọ̀ ni, ṣùgbọ́n mi ò mọ̀rú language tí mo fẹ́ lò. Torí àwọn olórí burúkú blogger kan máa tún nílé díkẹ́ tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú bá. Èmi kẹ̀, mi ò bú bá o. I was only analyzing show. Wọ́n ní ẹ̀rí wọlé lẹ́yìn. Àwọn tó ní ìyá àwọn ọmọ ìyàwó wá ní àbíkíní táwọn ṣe ti ṣiṣẹ́. Ó wá kú bí depression ṣe dé payé. Ẹ wo bí Esabod ṣe fi yín ṣe ẹ̀sìn tí màmá fi yín ṣe ẹlẹ́yà. Ó dẹ̀ fi yín ṣe ẹ̀sìn yẹn lórí òtítọ́ ni, lórí òdodo. Because kì í ṣe ààrẹ pátì lẹ́jẹ́, kì í ṣe ààrẹ Ọbàtálá lẹ́jẹ́, kì í ṣe ààrẹ Iyemọja lẹ́jẹ́, ààrẹ jagunjagun. I want to belong. Òun ló sọ yín dá láṣọ funfun. Bọ́ọ̀dì òfin fẹ́ ṣe wọṣọ funfun, táwọn ọba kọ̀ọ̀kan náà wọṣọ funfun, ẹ̀yin náà fẹ́ máa wọṣọ funfun. Ẹ má bínú sá o, ẹrú tó ń bọ́ bá ṣe competition, ẹ má bínú o, mi ò bú yín o, ibà, mi ò bú yín o, mo ti ní mi ní wojú anybody mọ́. Èèyàn tó bá wojú mi gan máa díjú mi báyìí, mi ní wòyàn. Ẹ má rẹ́ni o, ẹ̀yin tẹ́ wò mí, máa díjú mi, máa nínú mi ò wo anybody. So ẹ má bínú mi wojú yín sá o, mo kàn ń sòótọ́ ọ̀rọ̀ ni o. Ẹ wá gbọ́. Ẹ jẹ́ bá yín fún volume dáadáa. Ẹ bá wa ṣí ẹ̀ ṣó yìí. Ṣé o ìgbà sí ó lẹ́tìkẹ́? Àlọ́rọ̀ tó wà láìsẹ̀ gbogbo ẹ̀yọ́ lórí wa yẹn. Ó yá. Ààrẹ Gani Adams, ẹ súnmọ́ mi ẹ̀yin lẹ́ni fídíò yìí. Òwe Yorùbá kan ló sọ wípé mi ò lè wá kú kan kí n joyè ilé bàbá ẹ̀. But ẹ̀yin ò fẹ́ kú. Ẹ dẹ̀ fẹ́ joyè ilé bàbá tiyín. Ẹ mọ̀ pé ẹ ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò yìí á ti tọ́dún mélòó kan. Tẹ bá dẹ̀ rántí mi dáadáa, èmi àti yín ti jọ kó wèrè lórí platform yìí níbi 2 years ago. Tó yẹ pé kò sí mẹ́díà tí ò gbé fídíò tí mo ṣe fún yín gbà yẹn. Wọ́n pè mí, wọ́n bá mi sọ̀rọ̀, mo dẹ̀ gbọ́. Ṣùgbọ́n lọ́wọ́ tá a wà ìsà, ẹ jẹ́ ká já ṣoṣo lójú ṣoṣo, ká kúkú fi ṣoṣo wọn ra wa. Ààrẹ Gani Adams, ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún mi àǹfààní oyè tẹ́ ẹ jẹ? Kí ni àǹfààní Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ ẹ jẹ tẹ́ ń kaṣọ funfun sọ́rùn tẹ́ ń gbádàbòrà bíi àlùbọ́sà eléwé? Ṣé ẹ lè ṣàlàyé fún mi sà? Èyí ẹ bọ́ síta, ẹ lẹ́ ń retí ọ̀dà lọ́dọ̀ ìjọba. Ọ̀la ẹ bọ́ síta, ẹ lẹ́ ń retí ọ̀dà lọ́dọ̀ ìjọba. Ẹni kí ni ẹni káwọn ìjọba fún yín ní irinṣẹ́ kẹ́ lọ fi kojú àwọn Fúlàní. Ẹ̀yin náà ẹ gbọ́dọ̀ tẹ́ ń sọ jáde lẹ́nu ọ̀rọ̀ rírùn. Ọ̀rọ̀ téèyàn ń sọ tó dẹ̀ ń rùn síyàn létí. Ọ̀rọ̀ tẹ́jẹ̀ ń sọ tó ń rùn tí ò mú ọ̀rọ̀ ọpọlọ kọ̀ọ̀kan wá, mi ò jí sọ o. Mo sọ fún yín direct ni ọ̀rọ̀ yóò mú ọpọlọ dání. Ẹ jọ̀ọ́ ṣáwọn Fúlàní wọ́n ń gbàṣẹ lọ́wọ́ Gúmi àbí? Tí Fúlàní bá ti fẹ́ wá pa èèyàn,
nílẹ̀ kóòtù òjíire wọ́n á ti kọ́kọ́ lọ gbàṣẹ lọ́wọ́ ìjọba, wọ́n á gbàṣẹ lọ́wọ́ Gumi kán tó pààyàn. Mo bèrè lọ́wọ́ yín ni o, bàbá Aláàfin Adéyẹmí àná tó fi yín jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, ìjẹ́ ẹ lè fún wa ní ìwé tí ẹ̀yin àti wọ́n jọ sáìnsì wípé anything nǹkan tẹ́ bá ti fẹ́ ṣe nílẹ̀ kóòtù òjíire o, tógun bá dé o, ẹ kọ́kọ́ lọ gbàṣẹ lọ́dọ̀ federal government náà kẹ́ tó ṣe. Ṣé ẹ lè ṣàlàyé fún mi? Ẹ wá sọ pé ẹ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sórí àwọn ọmọ Yorùbá. Ẹ̀yin ò jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sórí tèmi o, ẹ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sórí Celestia. Ààrẹ sẹ̀lẹ́lẹ́jẹ torí ẹ̀yin lẹ́ ń da aṣọ funfun káàkiri. Ọbàtálá lo aṣọ funfun ṣùgbọ́n kì í ṣe bó ṣe lò kọ́ lẹ́yìn ṣe ń lóye. Ààrẹ celebrity, ààrẹ Facebook, ààrẹ ilé pátí. Ààrẹ tẹ̀ jẹ́ nìyẹn kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá. Ẹ gbàgbé ni àwọn vigilante wọn ò mà ní irinṣẹ́, wọn ìjọba ò máa kóbọn fún wọn, ṣùgbọ́n wọ́n ń ṣe ìwọ̀n tí wọ́n lè ṣe, wọn ò gbàṣẹ lọ́wọ́ ìjọba tó fi ń ṣe ìwọ̀n tí wọ́n lè ṣe. Ẹ̀ ń pariwo nǹkan ogun lẹ́ni, nǹkan ogun lọ́la, owó tó ń sọ fún yín kọ́ kí lẹ fọwọ́ yín náà ṣe. Ókè, ẹ fi ń lọ sí Amẹ́ríkà lẹ́ni, ẹ ń lọ sí London lọ́la, ẹ ń lọ sí Canada lọ́túnla torí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ààrẹ ẹnu lásán, ààrẹ lórí ahọ́n, ààrẹ ẹnu lásán, ààrẹ lórí ahọ́n lẹ jẹ níwájú ti tèmi. Ẹ jẹ ààrẹ síbi kankan. Ẹ wo ìgbà tí Sunday Igboho Adéyẹmọ Ìgbòho ní year 2020. Ẹ wo nǹkan tó lọ bá Sẹ́ríkì pò ní ilẹ̀ bàbá títí ẹ̀. Ṣé Sẹ́ríkì ò fi ilẹ̀ bàbá ẹ̀ sílẹ̀ fún? Tẹ́yìn bá kó àwọn tẹ́ bá tẹ̀ sọ pé òkè o ààrẹ alágbádá funfun lẹ jẹ, tẹ́ bá ní òkè o àwọn ọmọọṣẹ́ mi o ẹ kó wọn síbẹ̀ o. Tọ́ bá lọ fèsì àwọn Fúlàní yẹn tán lọ ṣe vigilante níbikíbi táwọn Fúlàní bá ti wà tán rí mọ̀ pé yes wọ́n ń dúró síbẹ̀ tí ọkàn ti ara tán lọ dúró síbẹ̀ tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀. Ẹ̀tọ́ yìí ni pé ẹ gbọ́dọ̀ dúró kẹ́ responsible fún nǹkan tó ṣẹlẹ̀ torí nǹkan tẹ́ ń joyè lé lórí, nǹkan táyé fi mọ̀ yín, nǹkan tẹ́ ń gbowó lé lórí nìyẹn. Ààrẹ ẹ̀yin àtijọba lẹ́jọ́ ní pírọ́blẹ́mù yẹn. Ẹ nífẹ̀ẹ́ ọmọ Yorùbá, ìfẹ́ owó lẹ́ni, ẹ jẹ́ ká já ṣoṣo lójú ṣoṣo. Ìfẹ́ owó lẹ́ni ààrẹ, ẹ nífẹ̀ẹ́ ọmọ òtòdíire kọ̀ọ̀kan. Ibi tó wá ṣàtijáde lẹ́yìn wá. Ẹ̀yin wá sọ pé ẹ̀ ń pe Trump kí Trump máa bọ̀. Tí Trump ò bá sí láyé ńkọ́? Ẹ̀yin bá ẹ̀ lọ́wọ́ bojú, ẹni àfijọyà àwòdì tí ò lè gbádìyẹ. Ojú òtí ẹ̀ lọ́wọ́ bojú. Ìgbà tẹ́ ẹ̀ máa ń tí ìdá ààrẹ pátápátá ìtẹ̀sí ń ṣe OPC. Ẹ máa mọ̀ bẹ́ẹ̀ máa ṣe ń gba wájú bẹ́ẹ̀ tẹ̀ ń gbẹ̀yìn. Kí lẹ rọ́wọ́ sí tán? Ọládùn ní afẹ́fúngbọ̀ ọ̀rọ̀. Kí lẹ rọ́wọ́ sí tán? Gbogbo egun yẹn sá lọ. Ìgbà tẹ́ ẹ mọ̀ pé ẹ lè wá kú. Kí lẹ jàre fún? Kí lẹ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò fún ìgbà tẹ́ ẹ mọ̀ pé ẹ lè wá kú? Ṣé Sunday Igboho jàre ni? Ẹ mọ̀ nǹkan tí Sunday Igboho fi tán gbogbo nǹkan tó ṣe ni. Ó jẹ́ kó yé wa pé òun nífẹ̀ẹ́ ibi tí wọ́n gbé bí òun nífẹ̀ẹ́ àwọn èèyàn òun nífẹ̀ẹ́ ara àwọn èèyàn ẹ̀mí àwọn èèyàn jọ òun lójú. Ṣùgbọ́n owó jọ ẹ̀yin lójú ju ẹ̀mí tiwa lọ. Ókè, tán bá ti pa gbogbo wa tán. No, Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣé tán bá ti pa gbogbo wa tán? Ẹ ṣàwárí nǹkan ogun. Ẹ̀yin expect kí Shettima kó sọ fún Tinubu kí Tinubu kọ̀ọ̀kan ogun fún yín. Torí ẹ̀yin sọ fún wa báyìí wípé ṣé àwọn gómìnà àwọn pírẹsidẹ́ǹtì ló ń fún àwọn Fúlàní ní nǹkan ogun tí wọ́n fi ń bá wa jà. Àwọn lọ ń kọ lẹ́tà sí òkè wọ́n tó wá.
ẹ wá ní nǹkan tó ń ṣe pé wọ́n ti gba gbogbo ilẹ̀ Yorùbá ẹ ṣẹ̀ mọ́ lẹ́nu ọ̀rọ̀ rírùn. ṣé ni láṣẹ tí ń pariwo ní ààrẹ ẹ sọ fún wa ká gbọ́. ẹ wò ó tẹ́ bá ti mọ̀ pé ẹ rí ọ̀rọ̀ gidi kankan sọ àti ẹ̀ tún fẹ́ gbọ́rọ̀ mọ́ ọ̀rọ̀ tẹ́ máa ń bọ́ síta tẹ́ ẹ wá dágbádá bora bẹ́ẹ̀ni tó ń ṣòkú bàbá àtìyá yẹn ọ̀rọ̀ tẹ́ ẹ bọ́ síta tẹ́ ń sọ yẹn ó ti sún wa. tẹ́ bá ti mọ̀ pé ẹ rí action kankan take ẹ kúkú gbẹnu dákẹ́ because the more bẹ́ẹ̀ bá ṣe ń bọ́ síta wá sọ pé ẹ fẹ́ advice wa ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ bá ìjọba sọ̀rọ̀ the more lẹ ṣe ń bí àwa kan nínú. àwa ìdẹ̀ máa bọ́ síta à ń sọ̀rọ̀ kò bá kò gbé sí yín ni ọ̀rọ̀ náà gbé dànù kò sẹ́ni lè gbé mọ́kún dànù o. àwa kan máa bọ́ síta à ń fún yín jẹ bámbàm bẹ́ẹ̀ ṣe fẹ́ sí o ààrẹ ẹnu lásán la rí yín sí o. èní kẹ́ bọ́ síta kẹ́ sọ̀rọ̀ ọ̀la kẹ́ bọ́ síta kẹ́ sọ̀rọ̀ ni o. owó tẹ́ ń gbà ńkọ́ kí ló dé tẹ́ ṣe tẹ́ bá nífẹ̀ẹ́ ọmọ òtún òjíire tẹ́ nífẹ̀ẹ́ wa lóǹtọ́ owó tẹ́ ń gbà kí ló dé tẹ́ ṣe ra nǹkan ogun bẹ́ẹ̀ rẹ̀. kí ló dé tẹ́ fífi owó tẹ́ ń gbà ra nǹkan ogun sà. tí bá ní kí n dákẹ́ pé àkókò lẹ ti wá Èkìtì Àkókò they are like brothers. Yes, we are like brothers, but we need to talk to ourselves. a gbọ́dọ̀ sọ èké ìjọ òótọ́ ọ̀rọ̀ sí rárá. bó jẹ́ ẹ̀gbọ́n mi náà fi di ààrẹ yíyà má tiẹ̀ ti fáyà ẹ̀ pa lọ́nláìn mo fi Olódùmarè ṣẹlẹ́rìí èmi ò ń jojú má ti fáyà ẹ̀ pa lọ́nláìn yìí á ti jọ kú sàn láì lèmi àtẹ̀gbọ́n mi o. ẹ lọ tún ara ríro èyí tẹ́ bá ti ṣe lẹ́ni ìtàn ní lọ́la. ìwà tẹ́ bá ti wù fọ́mọ Yorùbá lé ní ààrẹ ọ̀rọ̀ ìtàn ní lọ́la o ṣe ti gbọ́ àgbọ́ sórí mọ́ action la need. Gani Adams bàbá òtítọ́ ní kọ́ máa sọ òun you are a disgrace to Yorùbá land. ẹ bá mi share fún Ìbà Gani Adams ẹ bá mi share show èmi ṣẹ̀ṣẹ̀ fẹ́ sọ ti tèmi báyìí. You are a disgrace to Yoruba land. Wípé ẹ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Nígbà tẹ́ máa jẹ ààrẹ ṣé gọ́ọ̀mẹ̀ntì ló gbé ọ̀pá lé yín lọ́wọ́? Ṣé gọ́ọ̀mẹ̀ntì ló fún yín ní certificate? Ṣé gọ́ọ̀mẹ̀ntì ló ṣíwájú níjọ́ tẹ́ máa jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò? Ṣé wájú gọ́ọ̀mẹ̀ntì lẹ lọ tò sí àbí wájú ọba aládé ilẹ̀ Yorùbá? Wájú ọba aládé ọba tó gba ìdọ̀bálẹ̀ ọba òun lẹ lọ ti gbà á. Ẹ wá sọra yín di wọ́n ti tòjébo lóṣà lọ́wọ́ pé ẹni tó máa bọ wàláì Fúlàní máa bá yín bọ dànù Ìbà Gani Adams. Fúlàní á bọ̀ òjé burúkú tẹ́wọ̀ pé wọ́n ti tìbọ̀ yín lọ́wọ́ ẹ ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tí ẹ wúlò fún ọmọ Yorùbá láti ọdún mélòó sì tẹ́ ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kò sí ìkọ́ ẹyọ ọ̀kan báyìí tí àwọn ọmọ ilẹ̀ Yorùbá lè fi proud of you wípé yes alólórí ogun nílẹ̀ Yorùbá àfi kí wọ́n máa rí ẹjọ́ ẹlẹ́jọ́ òfófó ọ̀rọ̀ lọ́rọ̀ òun nìyẹn Esabod ṣe pé yín lẹ́lẹ́nu tìṣú tí a bó ṣe màmá yẹn ṣe sọ gbọ́dọ̀ wo fídíò yẹn báyìí mo ní Yeye àwọn èèyàn ló ṣe cut and paste mo wá fídíò yẹn kan mo gbé sí YouTube wípé ẹ sì pọ̀ ẹni wọ́n ṣe màmá Esabod ti rẹ́pọ̀ yín rí ni torí wọ́n tún describe ẹ̀pọ̀ yín náà Ìbà Gani Adams ó lẹ́tìkẹ̀ ó kọjá bẹ́ẹ̀ má bínú mo ní kóòdù ni ó kọjá bẹ́ẹ̀. Ẹ gba oyè lọ́wọ́ ọmọ Yorùbá ẹ wúlò fún ìran Yorùbá ẹ wá bá sọ gọ́ọ̀mẹ̀ntì the only thing ta lè proud of Ìbà Gani Adams fún nílẹ̀ Yorùbá sẹ̀ ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ wo bó ṣe gọ́sìpù nípa Sunday Igboho wọ́n gọ́sìpù nípa chief of staff wọ́n gọ́sìpù nípa president Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe òfófó ọ̀rọ̀ ẹ̀yìn òun ló jẹ́ kẹ́nu yín gùn bọ̀dọ̀bọ̀dọ̀ bí òkú ṣòkòtò àbí ṣé wọ́n ti júwèé bẹ́ẹ̀ ni yín ṣe rí fún wa ọlẹ́ ẹ̀ṣẹ̀kẹ́ mọ́gidi ìyẹn Esabod ẹ kárí láyé. The only thing ta lè fi proud nípa yín nílẹ̀ Yorùbá ni wípé ẹ lọ pati àjùwọ́n lọ àṣẹgbọ́n borí pati kan tẹ lọ reset tẹ́jọ́ àjùwọ́n lọ àṣẹgbẹ́ wọn ẹgbẹ́ bàbá wọn là ń ṣe Fúlàní gan jẹ́ kó yẹ yín pé òun ò kí ṣẹgbẹ́ pọ̀ nípa pọ̀pọ̀ bàbá ńlá kù yín nígbà tí Fúlàní bá dé bí òbú yín sá o tẹ bá dẹ̀ rí bí èbú ẹ má bínú torí mo tẹ̀ ṣe wà mí ìtẹ̀rá yẹn ẹjọ́ wẹ́wẹ́ káwọn kan máa pè mí kiri títì bí òbú yín o mo kàn ń sọ̀rọ̀ ni o tó bá wá jọ mọ́ èbú ẹ má bínú sa ẹ pẹ̀lẹ́ ṣùgbọ́n kábàrà wa sòótọ́ ọ̀rọ̀ ẹ gbádùn ẹ bá ṣí ètò ẹ bá jù sáwọn OPC kọ́ lè mọ̀ pé mo ti wá fún wọn ẹ gbádùn láti bí ìsíbẹ̀ yẹn nítorí tẹ bá gbádùn ni ìran Yorùbá gbádùn yín
ìwọ Yorùbá ò gbádùn yẹn wá àsìkò táwa yìí kí Ààrẹ Ọ̀nà Kakanfò kó má lè jáde tán wípé kí ni I will protect Yorùbá land kẹ́rin tó máa ránṣẹ́ sí Donald Trump gbádùn sà níbi táwọn ọmọ Yorùbá kan ti sọ wípé Donald Trump ò gbọdọ̀ wá tí àwọn kan sọ pé yá kí Donald Trump wá láti rí Ìbà Gani Adams náà táwọn náà gbẹ̀rù sí máìkì ṣàgbẹ́lẹ́nu gẹ̀yẹ táwọn náà pariwo pé kí Donald Trump máa bọ̀ are you not ashamed, are you not a disgrace to Yorùbá land? Kò sí nǹkan ogun mọ́ ní ilẹ̀ Yorùbá kò sí nǹkan agbára mọ́ lọ́wọ́ àwọn baba ńlá wa àwọn tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò jọ́ kìíní àná ìbọn kọ́ lọ́ fi jagun kì í ṣe no wọ́n lo ìbọn ìṣẹ̀báyé wọ́n lo bọ́n tìsí so àwọn nǹkan ìṣẹ̀báyé wo ló wà lọ́wọ́ Gani Adams àgbà òfìfo kòròfò ṣáná ẹ má bínú mi ìbéèbú o ọwọ́ ẹnu mi gan mi ìbéèbú ẹ má bínú sá mi ìbú yìí o mo kàn ń sọ̀rọ̀ ni bọ́kàn yẹn ṣe ń wá bọ́kàn ṣe ń wá náà ni ẹ má bínú ẹ̀yin tẹ́ ẹ wó mi ẹ wá ra gèlè bí akí má ti sọ̀rọ̀ mọ́ ṣé má sọ̀rọ̀ mọ́ ẹ wá ra gèlè ṣé ti fìlà àwọn fìlà tó gbásí tó yẹ pé àsìkò tútù yìí sì ẹ máa lò wọ́n tó tútù bá tún lọ ẹ tún máa lò wọ́n eléyìí tẹ́ ẹ wó lórí mi ní jàgàbá lélẹ̀ tẹ́ bá fẹ́ ra ọ́tò gèlè àrólé Oòduà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ọ́tò gèlè ẹ ṣàtìpé pé lédíkẹ́ mo nídìí àrólé Oòduà máa kó ọ́tò gèlè jáde fún yín lóríṣiríṣi tó bá wá jẹ́ pé jàgàbá tẹ́ ẹ wó lórí mi náà lẹ́ bá fẹ́ máa kó jáde fún yín ní kọ́lọ́kọ́lọ́ lóríṣi tó bá wá jẹ́ pé queen Tèmítọ́pẹ́ lẹ́ bá fẹ́ máa kó jáde fún yín lóríṣiríṣi kọ́lọ̀ queen Tèmítọ́pẹ́ tó bá wá jẹ́ lédíkẹ́ ẹlẹ́nu pẹlẹbẹ òun lẹ́ bá fẹ́ lédíkẹ́ ẹlẹ́nu pẹlẹbẹ òun náà wà gbogbo jù sí mo kàn ra ṣàwọn sápò díẹ̀ wá sọ́dọ̀ mi bíbà mi mú lédíkẹ́ ẹlẹ́nu pẹlẹbẹ wá mi ò mú wá bọ̀ tó bá yẹ pé tá Àṣàkẹ́ lẹ bá fẹ́ Àṣàkẹ́ gbogbo yín ṣàlẹ̀ mọ Àṣàkẹ́ TV onígèlè gangan pàkó gbọ́sùtì orí ẹlẹ́gàn ló dàrú òun nìyí wájú lọ́wọ́ ẹ̀ parí sí ẹ ti rí báyìí ẹ̀yin tẹ́ bá láìkì gèlè Àṣàkẹ́ yẹn wá ra fìlà Àṣàkẹ́ òun lélẹ̀ ẹ̀yin tẹ́ bá láìkì àwọn fìlà Queen Mariam bí Queen Mariam ṣe máa ń wé gèlè wọn yẹn fìlà ilé bí wá gbé wá fún yín kẹ́ wá rà òun lélẹ̀ fìlà Queen Mariam ó wà ní kọ́lọ́kọ́lọ́ lóríṣiríṣi òun ló wà láwọn fáìfáì kọ́lọ̀ tó yẹ pé ó sẹ́ ẹ wọ́n bá ṣe sí pléètì sí lára pléètì kún ara ẹ̀ ní tẹ́ bá wé tó báyìí tẹ́ bá dé tó tẹ́ bá wá set ẹ̀ báyìí ó máa fọ́ ẹ̀ bó ṣe máa yọ step by step rẹ̀ lórí yín same ti black yìí náà ó wà lóríṣiríṣi ẹ pè mí o ẹ wá bá mi rajà ojú òní tí yìí àwọn fìlà tún sì kù lóríṣiríṣi gbogbo ẹ̀kọ́ ló wà bíbà yìí ó wà nínú náà so gbogbo ẹ̀kọ́ ló wà nínú mo kàn yọ àwọn kọ̀ọ̀kan wá ní pé kí wá fi hàn yín ṣe ti irú torí mi tún lélẹ̀ so ẹ̀yin tẹ́ bá dìdì fìlà ẹ pè mí ẹ̀yin mọ́ mi bẹ̀yìn dáàdì mẹ́ guess what àti láwọn ọjà tuntun gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn expression tẹ́ lè fi ṣe irun yín lọ́lọ́pọ̀ òjọ̀kan lóríṣiríṣi ẹ wò ó ti wọlé bíbà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ọṣẹ ìwẹ̀ dúdú osùn ó wà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ọṣẹ ìwẹ̀ túrà ó wà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àbólíkí wà rọ́ọ̀bù wà gbogbo lòwò nílé ní kẹ́ tẹ́ bá fẹ́ ra fix gan tẹ́ fẹ́ ra fix tó ta dáadáa tí kìí ṣe fix tó yẹ pé tẹ́ bá ti lò 2 to 3 days báyìí ó ti tán nìyẹn ti jù sígbó àwọn fix tó ta dáadáa tó gbá ski tó mú yes ó wà lọ́dọ̀ Lady K gbogbo lòwò lọ́mọ àbí ẹ̀yin wá fẹ́ ra àwọn correct fish gbogbo ẹ̀yin tẹ́ bá mi rẹ ẹja mi ẹ ṣe rí ẹja Thailand tí mo ní lọ́tẹ̀ yìí àwọn ẹja yẹn tóbi ó kọjá bẹ́ẹ̀ gbogbo kátọ́ọ̀nù yẹn báyìí ìlàlá ni kódà bó tún ti order because ó ti fẹ́ tán mo tún ní order abẹ́gbọ̀ ẹjẹ́ lọ mú wá kẹrí ilé báyìí sí ẹja àrọ̀ mo ní tí mo páàkì ní 20 mo ní tí mo páàkì ní 10 eléyìí tẹ́ wọ́n lọ́wọ́ mi 10 ló wà bẹ́ẹ̀ ẹ wo bó ṣe ń dún bí òkúta tẹ́lẹ̀ mọ́bi tó gbẹdé tó ṣe kíni tó súndé bó ṣe wà yẹn ẹ ṣàrà wá omi tó gbóná ẹ dá sí ẹ rọra buyọ̀ sí ẹ filẹ̀ fún bí ìṣẹ́jú mélòó kan ẹ rí bó ṣe máa wú ike tó tóbi ní kẹ́ fi sóòkì ẹ o ẹ má kọ̀dà sínú kékeré o ike tó tóbi dáadáa because ó máa wú wá tẹ wá ra dà sọ́bẹ̀ ẹni ọ̀bẹ tó bá fẹ́ fi sè ẹja àrọ̀ ní bọ́dẹ̀ gẹ̀ẹ́sì lẹ́yìn fi díta ráìsì ó wà available dáhùn ó poroko ẹwọ ẹja ó poroko tẹ́ ẹ wò yìí ẹyọ kan lélẹ̀ báyìí orí ẹyọ kan pẹ̀lú àwọn ibi ọrùn yẹ òun lélẹ̀ báyìí mo ní tí mo pack lẹ́yọ kan báyìí mo ló ní méjì èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K mo dẹ̀ tún wá ní àwọn tó jẹ́ wípé odidi ẹja ó poroko yìí òun ni wọ́n gé láàrin kò rú rárá bó ṣe súnra pìkìtì síbẹ̀ nìyẹn mo ní àwọn yẹn náà pákìpákì yẹn náà ó wà èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K tó bá wá jẹ́ wípé èlùbọ́ ni ẹ pè mí tó bá jẹ́ pé epo pupa ẹ pè mí semo wheat pounded yam tapioca custard 3 in 1 ó wà custard 3 in 1 ó wà ògì ó wà
rice flour ó wà, fufu flour ó wà, gbogbo oúnjẹ Africa ní Lady K ta, gbogbo oúnjẹ Africa ni mò ń tà, gbogbo àwọn nǹkan ìṣerun ní oríṣiríṣi gbogbo ẹ̀ náà ni mò ń tà, àwọn wig lọ́lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ ló wà ní báyìí. Ẹ wo àwọn expression tẹ́lẹ̀ fi ṣe break yẹ́nì break tí a bá fẹ́ ṣe òun ní gbogbo ẹni mo ní bíbá yẹn yìí mọ́ bíbẹ̀ yìí dájú ni mo tún láwọn bíi náà o yàtọ̀ sí méjì tí mo fi wọ̀nyí wọ́n wà lóríṣiríṣi ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn nǹkan tẹ́ fẹ́ fi ṣe irun ẹ bá mi rà láti Canada bíbá yìí bàbá yìí send ẹ̀ sí anywhere tẹ́ bá máa send ẹ̀ sí anywhere tẹ́ bá wà ẹ ọ̀dà ìwọ̀ àwọn kan mo tún tò sókè bẹ́ẹ̀ yẹn náà àwọn kan mo tò sísàlẹ̀ bẹ́ẹ̀ yẹn jẹ́ fún wọ̀nyí àwọn kan ṣe irun lóríṣiríṣi ipò bí yàtọ̀ sí àwọn ilé ìgbọ̀ngàn tún láwọn another side àwọn nǹkan tẹ́lẹ̀ fi ṣe irun lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ Lady K òun ní gbogbo lòwò ní Lady K ẹ pè mí kẹ wá rajà tó bá wá jẹ́ wípé àwọn aṣọ ọkùnrin náà ni ó wà aṣọ obìnrin ó wà gbogbo ẹ̀ ni mo ní bíbà ẹ wo àwọn wíìgì wa ẹ jẹ́ ká lọ síbẹ̀ báwo mo ṣe máa ṣe náà kí wá lọ fi wig store wa hàn yìí kẹ́ wo bí wíìgì bó ṣe lọ bí mo ṣe sí wig lóríṣiríṣi jewelry store wa náà wà jewelry store wa kàn ti run out of ọjà jewelries but a ṣì ní jewelries àwọn jewelries dẹ̀ tún ṣe kí ni ó tún bọ̀ lọ́nà ju àwọn jewelries tó ti wà lọ́nà àwọn earring chain gbogbo ẹ̀ lóríṣiríṣi set ó wà èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K ẹ pè Lady K ìfẹ́ olúwa tó bá wá tún wá jẹ́ díjà lẹ bá fẹ́ ó bá ìpè díjà ní òwú ìṣìkí sẹ́jẹ̀ sí ẹ̀yin tẹ́ bá wà out of Canada òun ní díjà ti wà òun nìyí this is díjà 750 mils lélẹ̀ 750 mils òun ní díjà ilé so díjà náà wà ìdí tí mo sọ pé mi ò wish kí sẹ́ẹ̀dẹ̀ lọ sí Amẹ́ríkà ni wípé ìgbà tí mi ò tí máa ta táwọn èèyàn máa yọ mí lẹ́nu Lady K yìí lè máa ta díjà wọ́n fẹ́ ra díjà wọ́n wò pókè nǹkan tí bá máa tà fún yàn mo gbọ́dọ̀ ọkọ wo bó ṣe rí mo wá pe èèyàn kan l'Amẹ́ríkà pé mo fẹ́ ra díjà ẹni èèyàn mọ̀ pé mi ni o ẹni yẹn wá sọ fún mi pé Canada mo àmúdí yẹn ẹni yẹn wá ní wọn ò ní jẹ́ kó kọjá ní bọ́dà pé wọ́n ní lẹ́ni yẹn náà sọ pé wọ́n ń sì zẹ̀ ṣẹlẹ̀ wọ́n pé nǹkan tí wọ́n bá ti gbọ́ kí wọ́n má ṣàfojúdi ìdí tí mi ò ṣe lè fi gbogbo ẹnu promise pé mo lè send ẹ̀ sí Amẹ́ríkà nìyẹn the only thing tí mo kàn lè ṣe mo lè risk ẹyọ kan wò tí bá rí ọkọ tó bá fẹ́ ra l'Amẹ́ríkà mo lè send ẹ̀ tó bá wá sí ìsẹ̀ àjọṣe ní 50-50 tó bá sí ìsẹ̀ àjọṣe ní 50-50 tí wọ́n bá wá sí ìsẹ̀ á jẹ́ pé ló wà láàrin yẹn irú lọ́fídàsì tó bá sọ pé wọ́n lè send sí Amẹ́ríkà ebi send ẹ̀ àwọn tó ra pọ̀ mọ́ Jẹ̀bú lọ́wọ́ mi l'Amẹ́ríkà ló wà jù ó yà wọ́n lẹ́nu bí pọ̀ mọ́ yẹn ṣe débẹ̀ ẹni tó yẹ kó ti ra opportunity kan ti ra púpọ̀ wọ́n ra 1 pack 10 ẹni gbogbo sínú pack later làwọn jẹ́wọ́ fún mi pé àwọn wò bí àwọn máa jẹ́ kó dọ́dọ̀ àwọn ni ọwọ́ aláwọ̀ fẹ́ ra sí onípọ̀mọ́ títọ́ kò sí pọ̀mọ́ Jẹ̀bú ọ ní àwọn dẹ́ni káwọn wo ni ó gbọ́dọ̀ pọ́ máa ń ṣìṣe wọ́n máa ń ṣe làwọn ṣe try 1 pack wo mo ló ti tán so èèyàn tó bá fẹ́ rà ẹ jẹ́ ká jọ risk ẹ̀ wò but mo ní belief for my débẹ̀ because ó yí wọ́n máa ní àwọn lè gbà kọ́ gbọ́lé láti another country èmi sẹ́ẹ̀dì ó dẹ̀ débẹ̀ lọ́fíńdà mo sẹ́ẹ̀dì ẹ̀ kò tẹ̀ sí stay country náà kò tẹ̀ sí tí mi ti sẹ́ẹ̀dì ẹ̀ sí so kì í sure eléyìí but tá bá ti rẹ́ni tí mo lè try ẹ̀ pẹ̀lú wọn once tí bá ti wá lè sẹ́ẹ̀dì sí Amẹ́ríkà máa máa jẹ́ kí gbogbo ẹ̀yin mọ́mì mi dáàdì mi tẹ̀lé l'Amẹ́ríkà àmọ́ ṣẹ́rí díjà ìgbogbo níṣẹ́ ló máa flush gbogbo system yìí ó dáa gan gbogbo ẹ̀yin tẹ́ bá ṣọ́ra gan ẹ try láti máa mu díjà ẹ máa lose weight ẹ̀yin tẹ́ bá ṣọ́ra ẹ máa mu díjà ẹ máa lose weight so bó ṣe jẹ́ nìyẹn mo dẹ̀ tún ní àwọn so many things mélòó mo fẹ́ kà lẹ̀ bákan náà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra pakuru mọ́kòdó dáadáa iléeṣẹ́ tí ẹ̀ national bar ó wà àsìkò yìí mo máa ń sọ fún yín wípé tó bá jẹ́ ìyàwó lánàá yín lẹ rí ẹ̀dọ́ bó bá jẹ́ secretary yìí níbi iṣẹ́ ẹ̀dọ́ ẹni obìnrin tẹ́ bá rí dídólóbù ẹ wá ra àgúnmu manpower tó máa jẹ́ kẹ́ lè perform dáadáa àgúnmu diabetes ò dáa ó jẹ́ àìsàn tó máa ń jágò gbogbo ẹ̀yin tẹ́ bá dìde ògùn diabetes ó wà available sí ògùn jẹ̀díjẹ̀dí ó wà available sí èyí tẹ́ bá ti fẹ́ ẹ tètè pè mí kí n lè tètè bá yín send díẹ̀ ká tó súnmọ́ àsìkò ọdún tọ́dún bá ti súnmọ́ ọjà ò kí ń tètè deliver ó máa ń pẹ́ lójú ọ̀nà so bó ṣe jẹ́ ni ẹ̀ gbogbo ẹ̀yin dáàdì mi tẹ́ sọ́ra tẹ́lẹ̀ fẹ́ lo native ẹ pè mí ẹ̀yin dáàdì mi tẹ́ ga tẹ́lẹ̀ fẹ́ lo native ẹ pè mí àdìrẹ tó gbáski àwọn àdìrẹ tó mú yes àwọn àdìrẹ tó yẹ kó tẹ́ bá wọ̀ bá wọn mọ̀ pé yes ọmọkùnrin lélẹ́yìí èèyàn lélẹ́yìí ṣá mo ní wọ́n bíbà ó wà bákan náà ẹ̀yin mọ́mì mi náà
tí ẹ fẹ́ lu aṣọ tó dáa mo sọ fún yín pé mo ti kó àwọn ọjà tuntun wọlé àwọn aṣọ tuntun ó ti wọlé bíbà ẹ̀yin náà ẹ pè mí àwọn tó gèlè kò gbẹ́yìn èwe ló túkù láti polówó epo pupa kò sí irú mọ́ but irú ti wà lójú ọ̀nà again kí ló túkù ẹ̀gúsí ti dé ẹ̀gúsí ti wà èyí tó bá fẹ́ràn ẹ̀gúsí is available now kí ló túkù títí polówó tó bó ṣe jẹ́ nìyẹn èwe ló túkù láti polówó oyin original ó wà èyí tá a bá dẹ̀ tún wọ́n ti a máa polówó jọ ẹ bá mi subscribe ẹ bá mi share ètò mi ní wáyé tì í rẹ o. ó ń létí gbọ́ òun ní tí Lady K sọ nípa bá Gani Adams ní ẹni tí a pè ní àgbà ogun ni wọ́n kò yẹ ká tún máa sòjòjò pé nígbà tán gbọ́ pé Donald Trump ń bọ̀ pé kò yẹ ká máa ṣe bí ọmọdé pé nígbà tán gbọ́rọ̀ ogun pèsè lè rú ń bà wọ́n kò ní abálájọ tí ìyá Esabod tó fi sọ̀rọ̀ burúkú sí wọn tó fi bú wọn kò náà làwọn nǹkan tí Lady K sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ wo òun lẹ ti gbọ́ àwọn wìnrìnwìnrìn ọ̀rọ̀ ó jábọ́ nínú ọ̀rọ̀ náà kò wá jẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá abẹ́tíjẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ní ìkànnì yìí bá wa tẹ subscribe button síbẹ̀ abẹ́yìn ni o ẹ wá má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ wo wá ní jù báyìí lọ táyì lábalábí tá a wà yìí a ó tún jọ pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ ni o ẹ̀já ṣe àìtọ́ ọ̀hún nínú ọmọ Yorùbá àti gbogbo ẹni tó ń jà fún Yorùbá nation ẹ̀já ṣe àìkó dọ́dọ̀ wọn ẹ̀já pín fọmọdé ilé ẹ̀já pín fàgbàlagbà abẹ ẹ̀já pín dọ́dọ̀ lọ́kùnrin ẹ̀já pín dọ́dọ̀ lóbìnrin a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá ire o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.